Ọlọ́run tóbi mo kí bàbá mi Ọláfátíà Muhammed Jamiu Chief Imam of orílẹ̀ gboko tìlú yìí ẹ ó dàgbà Dubai wasallam aki Ọlọ́run aki adéwàlà nàbí wa Muhammad ike Ọlọ́run kó bá adéwàlà nàbí wa Muhammad ládé salatu orí salatu Ọlọ́run bá wa mo bá me nàbí ní Makkah àti Madina asaku bore ti salatu Ọlọ́run mo tabi kárí gbogbo alápapọ̀ aki gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ afiola àwọn ẹni Ọlọ́run bá tí wọ́n ti lọ fi kí gbogbo àwọn ẹni Ọlọ́run bá tó lọ ṣẹ́kù sórílẹ̀ yẹ̀pẹ̀ Ọlọ́run sọ bá wa kí gbogbo wọn Ọládéwálé Muhammad lọ́dọ̀ Ọlọ́run akí gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ wà ní ìkàlẹ̀ bàbá torí bàbá wa àgbà bàbá wa ìmáàmù àgbà Alhaji wa Ọlọ́run ló kí gbogbo àwọn bàbá akí ọ̀gá wa Sọ̀fíọ̀ orílẹ̀ gboko land ọlọ́mọsà bá wa kí ọlọ́jì sẹ́lá Muhammad lọ́dọ̀ Ọlọ́run ìjókòó tó ní jàmá akí àwọn bàbá MC wa bàbá ti rí wọn bá ti ṣe tán fẹ́ gba máìkì nù ni ọlọ́mọsà bá wa kí yín o ọlọ́jì sẹ́lá Muhammad lọ́dọ̀ Ọlọ́run wàlà haúlà wàlà quwwata ìjókòó tó ní jàmá ìjókòó ọpẹ́ ni Allahu Akbar ìjókòó ọpẹ́ ni ń já sí Ọlọ́run òyí tó ṣe fún wa yìí dákúmájẹ́ ó fi ìbànújẹ́ kàn án ọlọ́jì sálá Muhammad lọ́dọ̀ Ọlọ́run Al-Qur'anul Karim inú wa ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí dákúmá bà wá nú jẹ́ lórí ẹ̀ ọlọ́jì sálá Muhammad lọ́dọ̀ Ọlọ́run bisimilahi suratul Fatiha subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim. ọmọ kòtùmọ́tà ọmọ pòkìrì máa hàlù olóje pẹ̀tùtù kú lóje máa dìbò ìṣòro ọmọ kiri gbọ́rọ̀ bàjá lẹ́nu lọ́rọ̀ là á fowó dófódó lọ́rọ̀ là á fowó dófódó lọ́rọ̀ ni wọ́n gbọdọ̀ lé ìpẹ̀tù mo dúró mo mú kó yín mo bẹ̀rẹ̀ mo mú kọ́ọ̀dà ìyá ọ̀dà ńlágbá ìyẹ́ kẹrí rọ̀gọ̀gọ̀ ni wọ́n ń bọ̀ ní ìró ọmọ ìsìn kọ́gọ̀dà èyí tí bá lóko ìjẹ́ ilé kábíyèsí máa ṣe lọ èmi ò ní bọ́mọ ẹ lọ́wọ́ ọ̀ọ́lẹ̀ máa ṣe ọgbà àdó lè máa ka ìlú òní tóbi kápò òrò kó má ka àjẹ́ òní bọ́mọ ẹlẹ́sìn ọ̀pá ní ìdámọ́ ẹ lọ́wọ́ ó ní rògbòn àdó ìjà máa pọ̀ mọ́ ọdẹ pẹ̀lú. wọ́n bá mi ṣe ẹ̀yẹ àní fi eléyìí ṣàṣemọ́ o nǹkan rí báyìí là máa bá wa ṣe o mo ti dúpẹ́ lọ́wọ́ àwọn baálẹ̀ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè láti ìlú Ọ̀tọ̀ ìlú Ìdí-Ọ̀kẹ́ ìlú Ọ̀dọ̀ Elétè lọ́hùn àti Ìjànikin Ìkọ̀tún tí bá ní máa dárúkọ ìlú pọ̀ láti Gbẹ̀sà látọ̀dọ̀ Ẹlẹ́kùnpà gbogbo wọn mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ àárín nǹkan rí bára wa ṣe o àpẹ́ fúnra wa báyìí nínú owó nínú ọmọ nínú àlàáfíà nínú ẹ̀mí gígùn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹbí mi àti gbogbo aráàlú yìí gbogbo èèyàn ọmọba mo dúpẹ́ lọ́wọ́ yín o ilé àtọ̀nà gbogbo wa ò ní dàrú ilé àtọ̀nà wa kò ní dàrú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá láti oríṣiríṣi ibi tó ní kálukú ṣáà ti wá ṣàdúpẹ́ àárín kan rí bára wa ṣe o òrè àti ẹ̀tún sọ fáwọn èèyàn ẹ wo èrò ká ṣáà máa gbìyànjú ká máa ṣe dáadáa Ọlọ́run á jẹ́ kí gbogbo wa ká délé láyọ̀ àtàláfíà á délé láyọ̀ àtàláfíà o á délé báre àrìnà kórè àkóyá
ibi gbogbo wa tá a wá bá wa ṣọdún yìí tó bá tún dẹ̀ mí ta fẹ́ ṣọdún kan gbogbo wa náà láti máa wà ń bí o tó bá tún ẹ̀ka bá ṣe ọdún mẹ́wàá àtúnjọ wà ń bí náà sí tá a bá fẹ́ ṣe ogún ọdún àtúnjọ wà ń bí náà sí pẹ́pẹ́pẹ́pẹ́ àwa ní pẹ́pẹ́ òsì ní pẹ́pẹ́ ìyàwó mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí èmi ọba Ọlásùnkànmí Ìtú ilé Mobade kejì kìnìún dáwọ́ ọjà tẹ́lẹ̀ kọ́kọ́ ẹ ṣe gan ni mo bí mo ṣe máa dúpẹ́ tó lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo planning committee mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó mi mo dúpẹ́ lọ́wọ́ eléré náà ẹ ṣé o àti gbogbo ẹbí mi àti àwọn aráàlú náà fún ara wọn lọ́ọ̀ṣì kì í ṣe lọ́ọ̀ṣì mo lọ́ọ̀ṣì ẹ̀ pẹ̀lú sum of 50,000 naira. ẹ bá wọn ṣe kábíyèsí o. ìkèrè ni dédé kó máa mọ̀ gángan. mo mọ kábíyèsí ọlọ́dọ̀ kí n tó lé. onídìrí ọ̀kẹ́ gbogbo òde òkè pátápátá. ẹ̀jọ̀ tó burú ni nínú odò eré kọ́. eré kan mo ṣe débẹ̀ kí n tó dógún wa. ìkèrè ni dédé kó máa mọ̀ gángan. mo máa di mú lájà sáré kí n tó lé. ọkùnrin bí kìí jẹ́ jíjẹ́ láàbẹ̀ kò jòjò ní ṣòwò. ìkèrè ni dọ́dọ̀ kọ́ máa mọ̀ gángan. wọ́n mú olùkọ́ òòrùn kí n tó lé. ẹ̀fẹ́ mọ̀ bẹ̀rẹ̀. Hold on.
ìjẹ́jẹ́ o bàbá wa àti sùnmọ̀ àbábọ́lá. Fọlọ́wọ́ mi ọ̀ ọ̀dà ọ̀sùn ọ̀hún ìbánimọ̀ṣẹ́ òòrùn. Gẹ́gẹ́ bí wọ́n yí báyìí, bọ́bá ti rí ni màá rí. Kábíyèsí aláṣẹ́yìn, bọ́bá ti rí ilé ní rí. Aláwọ̀ bó mo lẹ́rù kó má lè rọ̀. Bọ́bá ti rí ilé báyìí. Ẹ̀jẹ̀ àlọ́ ti dàgbà dàgbà. Ọ̀rọ̀ kì í padà jọba lórí ọ̀gá lẹ́nu. Kábíyèsí, òṣèlú yẹn ní ọmọ àgbáyé òní rí kan máa sọ. Ó gbọ́dọ̀ tó yẹ mí ọmọ. Ó gbọ́dọ̀ tó yẹ mí ẹ̀yẹ rí kan máa sọ. Ọmọbìnrin gbogbo àkọ́kọ́ ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ dúró sí. Bírú yìí yóò bá dúró kọ́. Ọmọ pé ẹ̀yin ọlọ́dẹ ìdíje lábẹ́nu. Ẹ̀yin yàtọ̀ sí irú wọn. Ìwọ yàtọ̀ sí irú wọn. Ìwọ yàtọ̀ sí irú wọn. Ọmọ kábíyèsí sí onígbogbo àkọ́kọ́. Ó ṣe ọ̀pọ̀ ọdún òsì yìí wá. Ó ṣọ̀tẹ̀, ó dúṣẹ̀, ó kọ́lẹ̀ tẹ́rì. Ìwọ̀n yàtọ̀ nínú sára ìwọ̀n yàtọ̀ nínú. Ọmọ kìíní ó dá ọjà dúró gbéra ńlẹ̀ kó kìí ọlọ́run ìṣúta ìrọ́lá. Àrẹ́rẹ́ àgbàkan mọ́. Òkìṣẹ́ kàmẹ́rà. Ìgbàgbọ́ ìgbàdé ìkẹ́ máa wò gígùn. Ìgbàdé ìkẹ́ máa wò gígùn. Bíbí yóò dá kẹ́kẹ́. Lọ́jà rẹ̀ gẹ́gẹ́ bí ṣàkóso tó wò lọ kẹ́ jíjẹ́ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ àwọn orí lọ́rí ọ̀rọ̀. Orúkọ lè gbà gidi gan-an ṣàkóso tó wò lọ jíjẹ́ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ àwọn orí lọ́rí ọ̀rọ̀. Mo ń ṣàkóso ìgbésẹ̀ rẹ̀. Ọ̀yẹ́ bá ti dé. Ọmọ ọ̀dọ́ ọlọ́dẹ. Babalade. Kábí yóò ní dàrú lọ́lá ọlọ́run. Oṣù ó ná àwọn olórí lọ́wọ́ bẹ́ẹ̀ ni tí ó rí. Ọmọ Babalade. Ìlú Gbèsè onítúkọ́ mọ́ inú. Mo bá ìlú rẹ̀ mo máa gbọ́ lórí dada. Èrò ní o, ìyá mi mú bọ̀ lọ́wọ́ yá ṣe é mú bọ̀. Àṣìbá ṣe é mú bọ̀ lọ́wọ́ yá mi ní. Ó kéré ìké. Àbí ìyá ọmọ àwọn kéré ìké. Àbí ìyá ọmọ. Ọ̀gá ṣé dídí ni àbá bàbọ̀? Ṣé dídí ni?
ìṣe wọn ẹ̀gbọ́n alájí ooo ẹ̀gbọ́n alájí ooo àbúrò alájí pẹ̀lú operation ṣùgbọ́n ní bọ́lọ́wọ́ ìjà nìkan máa wò bí wọ́n lè yàgòwé àdìmọ́là ṣá gbogbo ìgbésà orí bàbá àgbèrè orí ìyá àgbèrè ẹlò orí kẹ́lẹ́ kan mílíọ̀nù nínú omi ìdùn ìyẹn pẹ̀lú eré tí mo ṣe. wọ́n ní wọ́n là ní tòkó wọ́n ní ìdí ọ̀gá ní tòkó ẹni bá fẹ́ balẹ̀ ẹ̀rọ ajá òun ọ̀làwọ̀n ọ̀nà wọn jẹ́ sẹ́bi sábà. ọlọ́wọ́ ìbọn lójú rẹ̀ ọlọ́wọ́ ọba ìbọn lójú rẹ̀ lápẹ́bí àgbọ̀ládé ní ìgbésẹ̀ ọmọ adékúnlé bàbá dé àwọn tí ó ń bá yé yó ìyàrá yóò wọlé lọ wọlé ìfọlọ́wọ́ wà bọ̀ ọlọ́wọ́ wà bọ̀ sọ̀rọ̀ àwọn tẹ̀sí gbogbo. aṣojú ẹ̀kú ẹ̀ ṣe àdìmọ́là ẹ̀yọ̀ kan tá yọ sọ́tọ́ bẹ́ẹ̀ aṣẹ́wó dà wà ní ọ̀rọ̀ aṣẹ́wó. Ìyàlú ńlá lọ́jọ́ ìdára ọkọ̀. Aṣojú ìyá ńlá lọ́jọ́ ìdára ọkọ̀. Ìyá ńlá lọ́jọ́ ìdára ọkọ̀. Òṣèlú ńlá lọ́jọ́ ìdára ọkọ̀. Ìjọba bá sọ pé àwọn òbí gbàgbọ́ pé ìyá ló ń jẹ ìyá ló ń jẹ báyà ọkọ̀ ló ń jẹ. Aṣojú ẹ̀kọ́ bá wá sọ pé àwọn òbí gbàgbọ́ pé ìyá tó ń jẹ ìyá tó ń jẹ báyà ọkọ̀ ní ó jẹ. Ogun lákàáyé ìgbà ni mo ṣe ìrọ̀wọ̀ mi máa ṣe òkùnkùn ẹjọ́ omori orí o ẹyin nílò mi ìlẹ́gbẹ́ mi omori orí. ó nílò ọkọ mi ò nílò ọkọ mi ọlọ́kọ̀. Ìgbà gbogbo kú ayé tó bá lójú ọkọ bí ìgbà gbogbo mọ́rọ̀ lọ́jọ́ ìgbà gbogbo ògbó. Ṣíṣe ìrẹ́jọ́ ìṣe ń bẹ̀rù oṣù tó dá iwájú òṣèré yìí. Atare ooo, atare ìwà yọ̀ṣọ́ ìrẹ́jọ́ àwọn ọ̀gá yìí. Olóògbé òṣèlú ọba sẹ́yìn òyà ọ̀dọ́ ọ̀tún láwọ́. Ìrẹ́jọ́ àwọn ọ̀gá yìí. Bàbá mi olóògbé àfọ̀gbọ̀ ìyá májẹ̀sì oṣù tí àwọn orí adé ọba bá fi lọ́ba owó yá ọba mẹ́fù ogun owó ìyá olórúkọ ọdún ogun
wá ṣẹ́jú ogun bóyá máa jẹ́ sí iná bá ní owó ìyá. Jómìjòkè ọba mi jómìjòkè jómìjòkè tó bá ní mọ́ṣẹ́ ooo. Ìbá fún gbogbo ládìládì ìbá fún gbogbo lóòlóò ìbá gbọ́lá. Bàbá mi tí ó ọ̀kẹ́ wo jómìjòkè. Ìgbàgidi lọ, ọlọ́ta ọkọ̀ ọ̀nàwó. Ojú ọwọ́ ìrè kọ́lọ́ máa tọ́jú lọ́wọ́ gbogbo wa. Ojú ọwọ́ ìrè kọ́lọ́ máa gbàgbá lọ́wọ́ gbogbo wa. Ojú ọwọ́ ìrè kọ́lọ́ máa gbà gbogbo kéréje sílẹ̀ lára gbogbo wa. Gbogbo ọmọ owó, orí mi máa máa burú bí lóru òru gbẹ̀dá mi máa máa kó ọ̀nà iṣu. Nígbà yìí náà ẹ̀fí sọ pé kò dáa. Kí ló rà nígbà yìí náà ẹ̀fí ṣùgbọ́n dúró náà ń pa èké náà ṣe wọn ò lé léwà náà o. Àwa ti ṣẹ́kọ̀ọ́ náà irọ́ yẹn ọ̀gá o. Èké yẹn ṣe wọn ò lé léwà náà o. Àwa ti ṣẹ́kọ̀ọ́ náà àtọ́jú. Bàbá ẹ fẹ́ lọ pápá ẹ̀ òkò mi lórí aago ẹ̀ sọ pé kájọ lọ. Ọlọ́gbọ̀ ìfẹ́ kẹ́ sọ̀rọ̀ kan ní. Wọ́n náà kì í ṣaláwo ẹni tó jẹ́ pọ́pọ̀. Ológun lẹ́yìn èmi babaláwo olóró èmi babaláwo àfáàrè olóṣà ó ti pé àrí pásítọ̀ kankan ni ṣé kò sí pásítọ̀ kankan ni pásítọ̀ rè ọba ó ṣòro ó ṣe pásítọ̀. ìrẹ́bà orí ọ̀ṣẹ́ ìrẹ́bà orí ọ̀ṣẹ́ ìrẹ́bà àtúndọ̀dọ̀ ló máa tún rẹ́rẹ́. Ta ló sọ yẹn? Ta ló sọ fẹ́ sọ yìí yóò máa yé? Ẹyin tẹ́ ẹ̀ mọ̀ ọ́n. Ẹni bá lórí sọ máa kíákíá là bá máa wá. Ẹni bá lórí sẹ̀sẹ̀ ẹsẹ̀ máa kò ó lọ́nà o. Ẹni bá lórí sọ̀rọ̀ òkú òye gbogbo ara wọn ni wọ́n fi aṣá. Àwọn bá ṣe báyìí lọ́jọ́ sí gbogbo wọn ti lọ wá dìde òkú sí ní òkun ni. Àlérí wọn gbogbo wà lórí wa. Ìpàdé òní má dárí kan ni wá. Ọmọ yẹn ní kúlódé ojúmọ́ gbàgbà àgbékọ́lọ́pọ̀ mọ́rẹ̀ òkú.